Hello. Hello. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ mà. Yes sir. Kí lẹ̀ ń là kọjá o? Ẹ wo tí mo là kọjá lórí ọ̀rọ̀ ọmọ mi ni. Okay. Ṣé ẹ gbọ́ sà? À ń gbọ́ yín. Ọmọ mi yẹn lóòótọ́ lẹ́ni tó fẹ́ kó lóyún fún un. Kò sí tí mo fẹ́ ṣe ńgbà tọmọ mi ti lóyún nígbà tó kí wọ́n ṣe introduction. A dẹ̀ ṣe wedding nígbà tó yẹ pé bàtà kọ́kọ́ mu wá tó mú wá fún introduction. Táàmì ẹ̀mí ìmọ̀ pé ti lóyún. Muslim ní Kristẹni làwa. Ṣùgbọ́n kò sí ní ká fẹ́ ṣe. Nígbà tó wá fún introduction yẹn ọmọ mi ti lóyún. Gbàtò ṣáà àwọn ọmọjọ wedding. Àṣàṣe wedding yẹn. Ẹ̀ka tó ṣe wedding yẹn mo sọ fún yín pé ọmọ mi apply for shell. Èkó ni ọkọ ń gbé, Ìbàdàn làwa kọ́lé sí. Mo wá sọ fún ọkọ yìí pé ìrẹ̀ka tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni wípé ọmọ mi apply for shell. Tíṣẹ́ ẹ̀ bá bọ́ sí i. Tó bá jẹ́ pé Ìbàdàn ni tí wọ́n wà lÉkòó. Ó ní kò sí problem tó ṣe bó máa gba ilé sí Ìbàdàn ni. Ó ní kò sí wàhálà. Ọlọ́run ṣàṣe. Wọ́n ṣe wedding. After kan ṣe wedding. Kò sí pé bóyá bíi 3 months kan ṣe wedding. Wọ́n ṣàgbà sí iṣẹ́ àwọn tíṣà tí wọ́n gbà last year yẹn. Mo ṣáà láti sọ fún un pé nǹkan dáadáa ọmọ mi gan ló kọ́kọ́ rí lẹ́tà yẹn. Ó ṣáà sọ fún ọkọ ẹ̀. Kò pẹ́ sígbà yẹn ó bímọ, wọ́n dẹ̀ fún láyè níbi iṣẹ́. Ní pé kó fi bímọ kó fi ṣe gbogbo ẹ̀. Ọlọ́run ṣáà ṣe ó fún bíi 4 months. After 4 months yẹn, mo bá wálé sí Ìbàdàn. Wípé kó bẹ̀rẹ̀ pọ́dọ̀ wà ní ọmọ gbé ìgbà mi ọ̀pọ̀ ìlú wa fẹ́ yọjú sí. Ní tó wá ṣẹlẹ̀ ni pé ó dẹ̀ ti ń ṣe, ó wá sọ fún ọmọ mi wípé obìnrin ni ọmọ mi pé kó mọ̀ jẹ́ kí àwọn bàbá àtìyá òun ó mọ̀. Mo wá sọ fún ọmọ mi wípé tí bàbá àtìyá tí wọ́n bá mọ̀, tó bá padà lọ mọ̀lẹ́ tá nǹkan kan máa pè ọ́ ní kinní. Wọ́n ní ṣe bóun ló ní fámílì òun. Wípé kí n fi sílẹ̀, mo wá ni mo ti gbọ́. Gbàtò ṣàwáyá, àfi bó ṣe yí bèrè ló bá lọ sọ fáwọn fámílì ẹ̀ wípé àwọn ìyá àti bàbá ẹ̀ pé ọmọ ìyàwó òun ti kó wá sí Ìbàdàn, ó ti kó lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ ní nǹkan kan. Èsì máa sọ́ọ̀rì ní pé ìyá ẹ̀ ṣàpè mí pé táwọn bá fi sọkùn lẹ̀, àwọn máa ń ju táwọn bá fi okùn sí kànga, àwọn máa ń ṣe gbé, àwọn máa ń ṣàwò. Wọ́n á ní Yorùbá ní òye mi, wọ́n sábẹ̀ ti sọ̀rọ̀ sí mi lórí sẹ́ẹ̀tì. Wọ́n á láti pe ọkọ ọmọ mi pé gbọ́ kí ni tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òun àtìlẹ́ ẹ̀. Ó lè mi àti màmá òun ni kájọ máa rojọ́. Débi yí pé wọ́n sá sọ fún ọmọ mi yí pé kó yà fọwọ́ mú báyọ̀ ibẹ̀ yẹn kó yà mọ́ wà nǹkan kan. Mo fẹ́ láti sọ fún ọkọ mi tó já dádì ọmọ àwọn bá ní tó ṣẹlẹ̀ ní pé àwọn náà mọ̀ sí tó fi lọ tó fi dé pé kí ọmọ tiwọn kó wá sí Ìbàdàn káwọn ìjọba wọn yanjú ẹ̀. Wọ́n bá ní láìlé ọmọ àwọn ò lè wá. Ní ìgbà ó wá sọ pé ó yìí sọ fún ọmọ mi tẹ́lẹ̀ tó bá ilé wa òun ó ná òun ó ṣe gbẹ́ òun ó ṣàwo. Àtúntì máa ń na ọmọ mi nínú oyún tẹ́lẹ̀ tọ́mọ mi sọ. Ìgbà tó wà lẹ́wọ̀ ṣẹlẹ̀ pé ọmọ mi wá ní òun ò lè lọ Èkó. Kí pé tó kó máa na òun. Mo ní òòrè sọ fún wa ní Ìbàdàn àmọ́ nǹkan kan. Ìsá máa fọ̀rọ̀ ògùn. Ní ìsájọmọ mi lọ mọ́. Wọ́n á láti pè wáyé pé kọ́mọ mi ó fi sẹ́lẹ̀. Ní làwọn fi lè fẹ́ tọ́mọ mi ò bá ti lè fi sẹ́lẹ̀ iṣẹ́ ìjọba. Nípa àwọn ọba wá ṣọ́ọ̀bù tó máa ta orógbó. Ọmọ tó lọ skúùtù sáàfù tó ṣe gbogbo ẹ̀. Ọ̀rọ̀ yẹn la wá ń fà. Ní tí mo wá fẹ́ lórí ètò yìí ni wípé mi ì fẹ́ kí ọmọ mi ó fẹ́ mọ́. Nítorí wípé ọmọ ìyá rẹ̀ ní tí ìyá ẹ̀ bá sọ fún ní máa ń gbọ́. Ó tó lè ṣe ìrànkan fọ́ọ̀mù mi yóò kọ́ lọ gbàtẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Láti bí oṣù bíi 6 ní sí báyìí, òbìkítà tọmọ mi ń jẹ àti débi ọwọ́ ẹ̀ òbìkítà ẹ̀. Ló wá di bí àná wà pọmọ mi pé ojú òun ti wálẹ̀ kó mọ̀ bọ̀ wá sékòó. Ọmọ mi wá sọ fún mi pé kọ́kọ́ wá báyìí àti bàbá òun. Tí ò bá ti wá bá kò sọ náà bẹ́ẹ̀. Èmi náà ti sọ fún ọmọ mi pé kò sóhun tí mò ń fẹ́ ni wípé mi ì fẹ́ kí ọmọ mi kó fẹ́ mọ́ kó gbájúmọ́ iṣẹ́. Ẹ ṣé mà. Ní ṣe wàhálà lásán lórí ọmọ yẹn. Àmín Jésù. Ọwọ́ yín tó ṣẹ́gun sẹ́yìn àtọkọ yín náà lè máa jẹ́. Àmín Jésù. Ní tèmi kàn mọ́ lélẹ̀ gbólóhùn máa sọ àwọn àgbàlagbà nú ayé ló ń gbọ́ mi, àwọn olóye àwọn onímọ̀ ló ń gbọ́ mi. Èmi ò tí ì rí obìnrin náà tó rìn bí àwọn ẹbí ọkọ ọmọ yín ṣe ní kí ọmọ yín kó rìn yẹn pé ó yá fi iṣẹ́ tó ń ṣe yẹn sílẹ̀, pàápàá jùlọ fi iṣẹ́ ìjọba sílẹ̀ nítorí marriage
kó wá máa lọ sílùú kejì lọ bá ọkọ ẹ. Èmi ò tí ì rí obìnrin tó rìn bẹ́ẹ̀ tí ò kábàámọ̀ o. Orí afẹ́fẹ́ mo wà yìí. Ó wá lè wá o, ṣùgbọ́n èmi ò tí ì róbìnrin tó rìn bẹ́ẹ̀ tí ò kábàámọ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀ mi ní fẹ́ sọ̀rọ̀ jù lórí àárín yẹn, ṣùgbọ́n tèmi ó sọ mo ti ń sọ lórí ètò yìí wípé èmi ò tí ì róbìnrin tó rìn bẹ́ẹ̀ tí ò kábàámọ̀. Ẹ wá gbọ́, kò tún wá ní dáa náà kọ́mọ yín máa ṣí káàkiri. Ṣé ẹ pẹ́ yín ìyá tẹ́ ẹ bí ilé ọkọ yín náà lẹ́wà àbí? Ilé ọkọ ni mi lọ́kọ mi. Kì bá dáa kẹ́yìn fáìtì arákùnrin yẹn. Ṣó ti yé yín mà? Iná ni ìwọ tó jẹ́ obìnrin tó fẹ́ lọ́kọ ṣàánú bàbá àtìyẹ́ ẹ̀ náà. Wọ́n ṣe wàhálà lórí ẹ̀, mọ̀mú nọ́mbà Abúwálé wá bá wọn òbí ẹ̀. Wọ́n dẹ̀ sọ fún ẹ o ò dẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Gbogbo wàhálà tó bí ná lórí ẹ, wọn tọmọ ń Bódìjà, wọn tà ń Sábò náà. Kán lè bá a jèrè ẹni. Tó o bá ṣi nọ́mbà mú, tó o ṣi nọ́mbà ọkọ mú, mọ̀ jẹ́ kí n tẹ́ ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó jọ́ ọmọbìnrin yìí. Gbogbo wàhálà táwọn òbí ẹ ṣe lórí ẹ lọ́mọdé ó já sásán ni. Ilé ayé òun wá dà. Kọ́lọ́ jẹ́ ká jèrè ọmọ, kò yí sì náà. Tẹ́ ẹ bá ṣe ìka ọmọ tí àwọn òbí ẹ bá ń pè sáwọn àkíyèsí kan, kì bá dáa kó o tẹ́tí kó o gbọ́ nǹkan táwọn òbí ẹ sọ. Kó o tó mú nọ́mbà Abúwá bá wọn nulẹ̀. Ọwọ́ àánú yóò ń lù ẹ́. Ní tèmi ó sọ fún yín ni mà. Ẹ wá gbogbo ọ̀nà tẹ́ fi lè bá ọkùnrin yẹn sọ̀rọ̀. Ẹ dẹ̀ sọ́nsìn ẹ ní pé ọmọ mọ́mì ni ọkọ tí ọmọ tí yín fẹ́. Bẹ́ẹ̀ni. Kí ni èjì? Àti sọ fún wọn nígbà fún òun ní kò mọ̀ wà. Kí ni èjì ọmọ yín yẹn? Ọmọ mi 23 mo bí 1999. Age 23 ló náà. Bẹ́ẹ̀ni, àbí? 1993 mo ṣáàbìṣá. 93 àbí? 33 nìyẹn o. Bẹ́ẹ̀ni, 1999. 1999. Ok. Bẹ́ẹ̀ni sá. Age 26 nìyẹn. Kì í ṣọmọdé mọ́. Ó yẹ kóun náà ti kò dẹ̀ kí n ṣe pé kò lọ sílé ìwé. Ó yẹ kóun náà ti mọ̀ pé kò sẹ́ni tó fi ọmọ mọ́mì tí ò ní jẹ ká. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tó fi ọmọ mọ́mì. Ntẹ́mi ó ṣàṣọ lélẹ̀ ntẹ́mi mọ́mì. Yes sir. Wọ́n fẹ́ ra wọn o. Wọ́n fẹ́ ra wọn o. Ẹ ṣàmọ́jọmọ tí yóò fi ṣẹlẹ̀. Ibi tí ń parí sí nìyẹn. Wọ́n fẹ́ ra wọn o. Wọ́n tó fẹ́ ra wọn o. Ẹ mọ̀jẹ̀ ó fi ṣẹlẹ̀ o.